atọrọ alékún kí a ti gẹ̀fánà Muhammad sallallahu alayhi wa sallam. atọrọ alékún kí a ti gẹ̀ yí fún gbogbo àwọn as-sahabatul kiram gbogbo àwọn tí wọ́n bá nẹ́bì láyé wọ́n bá lùgbà wọ́n gbà fún nẹ́bì wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ànẹ́bì wọ́n jagun pẹ̀lú ànẹ́bì wọ́n kó ànẹ́bì lọ́wọ́ Ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn lápapọ̀. Àmín. gbogbo àwọn at-tabi'un tí wọ́n gba sẹ́fà àwọn as-sahabatul kiram Ọlọ́run kó bá kẹ́ àwọn náà lápapọ̀. Àmín. káwá sọ̀kalẹ̀ gbogbo àwọn àfáà wa Ọlọ́run kó bá kẹ́ wọn. Àmín. bẹ̀rẹ̀ látorí àfáà àgbà Ọlọ́run kó bá kẹ́ wọn. Àmín. Ọlọ́run kó jí kí láyéra wọn. Àmín. bàbá wa Alhaji àgbà rahimahullahu ta'ala rahmatan Ọlọ́run kó wasi'a. tún bá ṣe àlékún kẹ́ wọn. Àmín. bàbá nínú ròrí tèmi ana ushabbihuhu bil Ka'ba. Allah. bí n bá ṣàpèjúwe bàbá yìí máa fi wọ́n wé Ka'ba li kathratil abwabil muta'addiyatu ilayha torí pé Ka'ba ní oríṣiríṣi ilẹ̀kùn tó pọ̀ ló wọ Ka'ba bẹ́ẹ̀ náà wà l'Alhaji àgbà rahimahullah. bàbá ni wọ́n ní ojú ọ̀nà oríṣiríṣi tí wọ́n lè gbà wọlé sára wọn ìwọ tó bá fẹ́ gbójú ọ̀nà mímọ̀ wọlé sára bàbá ó wọlé bó bá fẹ́ gbójú ọ̀nà akhlaq kéèyàn níwà ó wọlé kò sí ojú ọ̀nà dáadáa kan tààrí lẹ́kùn rẹ̀ lára bàbá tí ó sì rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run kó bá kẹ́ bàbá. Àmín. Ọlọ́run kó tún ṣe àlékún kẹ́ wọn. Àmín. gbogbo àwọn àfáà wa tí wọ́n wá jẹ́jẹ́ bàbá tí wọ́n ti lọ bàbá wa khalifa alákọ̀ọ́kọ́ Ọlọ́run kó bá kẹ́ wọn. Àmín. bàbá khalifa ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run kó bá kẹ́ wọn. Àmín. bàbá tàná tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ Ọlọ́run kó bá wa kẹ́ wọn. Àmín. Ọlọ́run kó bá wa gẹ̀ wọ́n. Àmín. fi wá kárí gbogbo àwọn àfáà wa tí wọ́n ti bọ́ síwájú Ọlọ́run látòkè dókè abẹ́lọ́run gbogbo wọn ni k'Ọlọ́run kó bá wa kẹ́ o. Àmín. Ọlọ́run kó dà wọ́n papọ̀ mọ́ Alhaji àgbà. Àmín. kọ́ wá kọ́ àtàwọn àtàlájì àgbà k'Ọlọ́run kó bá wa kó wọn sẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam. Jazallahu bil khayrati anna a'immatan. Lana naqalul Qur'ana adba'u wa salsala. àdúà àwọn àfáà tí wọ́n ti lọ là ń ṣe abẹ́lọ́run kó bá wa kẹ́ ogun wọn lápapọ̀. ọjọ́ tó lọ ní káwá ṣàdúà àwọn àfáà wa tí wọ́n kù láyé lénìí. bàbá wa al-Khalifatu Rabi' Adamallahu hayatahu. bàbá wa tọ́lọ́run kó gbogbo wa tó kó wa lé wọn lọ́wọ́ lénìí Ọlọ́run kó bá wa ṣe àlékún àlàáfíà fún wọn. Àmín. Ọlọ́run kó túnbọ̀ bá wa kọ́ wọn máa ṣe. Àmín. Ọlọ́run ọkọ̀ àdàbíyà àwọn ni wọ́n ń wà báyìí Ọlọ́run má jẹ́ sí wà láíláí. Àmín. Ọlọ́run jẹ́ ń lò ó kó pọ̀ kó pẹ́ kó dùn Ọlọ́run jẹ́ ń lò ó bẹ́ẹ̀. Àmín. àlékún ẹ̀mí gígùn àlékún àlàáfíà ara Ọlọ́run kó bá wa ṣe fún wọn. ó fi wá kárí gbogbo àwọn àfáà wa tí wọ́n jẹ́jẹ́ bàbá Ọlọ́run kó bá wa ṣàánú gbogbo wọn. Ọlọ́run kó tún ṣàlékún àlàáfíà wọn Ọlọ́run kó tún ṣàlékún mọ̀nà wọn. gbogbo àwọn àfáà wa níkàlẹ̀ náà lákì lápọ̀ tún mi bàbá wa ló mọ́tà Adamallahu hayatahu. tí wọ́n bí àwàlé wọn lọ́wọ́ Maulana al-Sheikh Alhaj Bukhari ibn Musa Ọlọ́run kó bá wa kí yín o. Adamallahu hayatahu. Ọlọ́run kó tún bá wa gbàdúrà yín sí ìsà. Àmín. àwọn bàbá wa àgbà fẹ́rú mọ́ lẹ́ni lápá àláfíà mi Ọlọ́run kó jẹ́ máa wà dáadáa. Àmín. ẹ dákun àwọn àfáà wa ló mọ́tà gbogbo àwọn àfáà wa níkàlẹ̀ lákì gbogbo jàmáà bàbá lápapọ̀ lákì akíra káàbọ̀ gbogbo ẹ̀yin yá wa akíyín akíra káàbọ̀ sí jòkó pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. àwọn bàbá nílé ní insha Allah bá ti sọ̀kalẹ̀ wá sí àdúrà ń bẹ fún àwọn jàmáà wa ní Ansarul Islam àbí àwọn tí wọ́n ti lọ ká dákun ká fara balẹ̀. ẹ rí ọ̀rọ̀ Ọlọ́run tèní gẹ́gẹ́ bí àwọn bàbá wa elétò bí wọ́n ti gbé lé mi lọ́wọ́ wọ́n ní wípé ammatil balwa al-ibada wal bilad gbogbo alárí pé àdánwò gbayé kan kò sí fàyàbalẹ̀ mọ́ ariwo lọ́tún ariwo lósì
gbogbo ẹ̀ ń dàrúdàpọ̀ gbogbo ẹ̀ le bàbá wà nínú àdánwò bẹ́ẹ̀ ayna al-makhraj níbo la sá sí ọ̀nà wo la gbà yọ ń bẹ̀ gẹ́gẹ́ bó ti máa yẹ yí pé tí gbogbo ẹ̀ bá ń dàrú bó bá dàrú lọ́tún bó bá dàrú lọ́sì wọ́n ní ẹ máa lọ sókè kéré ibẹ̀ ń gbogbo ó ti tò lábala kí gbogbo ẹ̀ ti tò làwọn bàbá tún fi wá ní lẹ́nìí tá a máa bára wa sọ tí ó máa jọ́rọ̀ Ọlọ́run òun ni pé kí lọ́nà àbáyọ níbi wàhálà tó gbayé lọ́tún tó gbayé lọ́sì. wa wad'ul hululi lil ishkali yaqtadi bil luzum tahdida jihatil iskan. bẹ́ẹ̀ bá fẹ́ wá solution sí wàhálà kan bí ìlú ti ń dàrú yìí bẹ́ẹ̀ bá fẹ́ wá ní tí ó tún ṣe bẹ́ẹ̀ ó bá tún nǹkan ṣe èyàn gbọ́dọ̀ kọ́kọ́ wo pé níbo ló ti dàrú wá kí ni basis problem kí ni ìpìnlẹ̀ ṣòro bá a bá ti mọ̀ á lè mọ̀ pé kí lọ́nà àbáyọ. ọ̀kan nínú àwọn onímọ̀ tí wọ́n jagun ẹ̀sìn pẹ̀lú gègé ní sẹ́ńtúrì tó kọjá wọn ló wá wò pé ayé ń dàrú ayé ń dàrú ayé ń dàrú kí ló bí ó wá sọ̀rọ̀ kan ẹ dákun ibẹ̀ ní ti wọlé wá sí ó ní kullu shay'in makhluqin yasiru ala nahjin lahibin la yakhtal ní gbogbo nǹkan tọ́lọ́run ọba dá látijọ́ tọ́lọ́run ti dá Ọlọ́run ọba sì dá bí ó ti máa lùsẹ̀ mímọ́ Ọlọ́run ọba dá nature mọ́ gbogbo nǹkan yìí ni wọ́n rìn lórí nature wọn ò yẹ kúrò lórí nature káwo oòrùn lápèjúwe látìgbà tọ́lọ́run ọba ti dá oòrùn ó dá bí oòrùn ó ti máa rí ó dá fún pé àsìkò báyìí lóòrùn ó máa yọ àsìkò tí ó máa wọ̀ ni kódà àwọn àwárí àwọn tí ó tún máa ṣẹlẹ̀ sóòrùn tí èsè nù ṣe sí rẹ̀ Ọlọ́run dá a mọ̀ bẹ́ẹ̀ lòṣùpá gbàtọ́lọ́run dóṣùpá ó kádàrá nǹkan mọ́ òṣùpá wá rìn lórí ntọ́lọ́run kádàrá mọ́ òun òṣùpá kọ́kọ́ yọ yóò kéré yóò máa dàgbà yóò máa lẹ́gbòó níjọ́ kẹrìnlá yóò tún máa kéré nature òṣùpá nù òṣùpá ò change nature òun ò change nature bẹ́ẹ̀ náà làwọn ẹranko gbogbo ntọ́lọ́run ọba dá la yabtadir li nafsihi nahjan lam yakun kò sí ntọ́lọ́run ọba dá kan tí ó wá wo pé bí wọ́n ti ń lò ó bọ̀ ká tó dé ẹja change ẹ̀ ká máa lò ó bá mi gbogbo ntọ́lọ́run ọba dá yasiru ala nahjin lahibin la yakhtal illa al-insan gbogbo ntọ́lọ́run ọba dá wọ́n rìn lórí nature tọ́lọ́run ọba dá wọn mọ́ gbogbo ẹ̀ wá ń rọrùn eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ àmọ́ ọmọ nìyàn Ọlọ́run ọba salakallahu lana nahjan famaraqna Ọlọ́run ọba la ọ̀nà kalẹ̀ pé báyìí lẹ́ẹ̀mọ́ rìn báyìí lẹ́ẹ̀mọ́ tọ́ àdámọ́ yín ní nature yín ní àmọ́ ọmọ nìyàn adìrẹ́lì ajákò lórí ojú ọ̀nà látijọ́ tá a ti jákò lórí ojú ọ̀nà tọ́lọ́run ọba là kalẹ̀ fún wa látijọ́ tá a ti kúrò lórí nature wa àtìgbà náà ni wàhálà ti ṣẹlẹ̀ sí wa àti tahdidu jihatil ishkali nu báyé bá ń dàrú tí gbogbo ẹ̀ ń lé tí ń dàrú lọ́tún lọ́sì tàǹké tàǹpariwo kí ló bí n tó bí ni pé salakallahu lana nahjan famaraqna minhu Ọlọ́run ọba la ọ̀nà kalẹ̀ fún wa pé bá ti tọ́ ni àwa gún orí kò níbi ọ̀nà Ọlọ́run ò tún wá fi wálẹ̀ ó tún ṣe wá sí fún wa náà pé bẹ́ẹ̀ bá wá gún rí náà bó lẹ́tún ṣe bí wàhálà bá dé tí ó fi bọ́ sípò padà. إذا ما طلبت الخير فالخير عنده ألا إنه مفتاح خير وبركة. ẹ dákun ṣé àwa jàmáà ṣá ń tẹ̀lé mi ìṣòro ibi títí wá òun ni kéèyàn gún rí kò lórí nature kò sí tí ó máa wà lórí nature rẹ̀ tí ó rí ṣòro àwọn ọmọ nìyàn àti change ojú ọ̀nà ló jẹ́ àwà nínú ṣòro Ọlọ́run wá fẹ́ dá wa padà sórí nature Ọlọ́run wá pè wá sákèésí nínú Qur'an a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́run ní fa'aqim wajhaka
للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون فاقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. وقفات قرآنية بتاعت دوم بقرآن ويسرسن أما بتوه ميكو تما دو تو باتنكي ما باندوني بفطرة الله فأقم وجهك للدين حنيفا فطرة الله فاقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها التي فطر الناس عليها ما تدبي فطر الناس عليها فاقم وجهك للدين حنيفا فطرة الله فاقم وجهك للدين حنيفا فطرة الله. Ọlọ́run ọba fẹ́ dá wa padà sí ìpínlẹ̀ fẹ́ dá wa padà sí nature wa tá yóò fi balance. Àwa ni a ṣe nǹkan méjì. Alákọ̀ọ́kọ́ ni pé akim wajhaka lid-dini hanifa. Bá bá fẹ́ tán ìṣòro tá wà ńbẹ̀ láyé lénìí. A gbọ́dọ̀ kọjú sẹ́sìn tán yanyan. Iqamatul wajhi lid-din. Òun ni al-iqbalu ala ad-dini bil kulliyah. Ká darí lọ síbi gbogbo ntẹ́sìn gbé wá, ká darí lọ yanyan. Gbogbo ntọ́lọ́run bá fún wa nínú ọpọlọ ni, nínú agbára ni, nínú mọ̀ ni, nínú òye ni. Gbogbo ntọ́lọ́run bá bùn wa ká fi dojú kẹ́sìn. Al-iqbalu ala ad-dini bil kulliyah. Ká fèsì ẹ̀sìn tán yanyan. Ká wá di mú sinsinsin. Òun ni iqamatul wajhi lid-din. Ká darí lọ́dọ̀ Ọlọ́run. Ká so papọ̀ mẹ́sìn tán yanyan pẹ̀lú gbogbo ntọ́lọ́run bùn wa. Ọlọ́run wá ní bá bá ti ṣe bẹ́ẹ̀, Ọlọ́run dé. Ọlọ́run ní hanifa lẹ́ni tí ó gún rí kò ń bi ìbàjẹ́ aima ilan anil batil. Nínú ẹ̀kọ́ tá a kọ́ láàyè yìí òun ni pé méjì lèèyàn máa ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ mi ń bẹ téyàn ó sọ téyàn ó jùlẹ̀, ọ̀rọ̀ mi ń bẹ téyàn ó sọ téyàn ó dé. Lápèjúwe kí n ní àáfàá jẹun mo sọ̀rọ̀ mo tú lẹ́nu, àmọ́ tí n bá dé tí mo ní àáfàá jẹun pẹ̀lú ọwọ́ mo ti dé ọ̀rọ̀ nu. Wọ́n wá kọ́ wa láàyè yìí pé alquyudu idha rusifat ma'al bayani tawajjahati al-inayatu ilayha. Ní sùúrù àfáà Muslim jẹ́ ìyẹnjú ara mi. Alquyudu idha rusifat ma'al bayani tawajjahati al-inayatu ilayha. Gbogbo ọ̀rọ̀ tán bá ti dè, ìwọ tí wọ́n di ọ̀rọ̀ fún wọ́n fẹ́ jí o fún ìntẹ́fìdéhùn kó fún oníkàkún. Àfáà jẹun ìdénú, àfáà jẹun pẹ̀lú ọwọ́ mo dé. Gbólóhùn ọwọ́ tí mo fi déhùn o gbọ́dọ̀ fún oníkàkún. Ìgbà tọ́lọ́run bá ní á fèsì ẹ̀sìn kò júlẹ̀, ó wá ní hanifan aima ilan anil batil. Káwá gún wíkú níbi ìbàjẹ́ yanyan. فاقم وجهك للدين حنيفا فطرة الله. Báyọ̀ ti dá là ń sọ. فاقم وجهك للدين حنيفا فطرة الله. Ẹ dákun ẹ máa tẹ̀lé mi fá. Ọlọ́run ọba ò túlẹ̀ kò ní ká kọjú sẹ́sìn tán yanyan kó wá dákẹ́. Ọlọ́run ní ẹ kọjú sẹ́sìn yìí tán yányán o, àmọ́ bẹ́ẹ̀ bá kọjú sí o kó jẹ́ kọjú pé ẹ gún rí kúrò níbi ìbàjẹ́. Kí ló wá fà máa wájú tahdid máa wájú taqyid? Kí ló fà á tọ́lọ́run fi dé?
à ń bọ̀ wá bẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun ni ó yé wa bó láti kú níbi ìbàjẹ́ òun ni pọ́lọ́wọ́n ọba sọ̀rọ̀ kan bí àwọn onímọ̀ wá jí ó yé wa pé tahsilul hasilu nu in tó ti yanjú ta tún á ní ó yanjú ọmọ ti gbálẹ̀ a ní ọmọ gbálẹ̀ ó wá gbá tán àtún wá ń sọ fọ́mọ pé a ní ó gbálẹ̀ òun ní ń jẹ́ tahsilu alhasil ọlọ́wọ́n ọba ìgbà tí ó sọ̀rọ̀ ó ní wípé ká kọjú sẹ́sìn tán yányán ọwá ní agúnrí kúrò níbi ìbàjẹ́ muslihu فأقم وجهك للدين حنيفا فطرة الله akíwọlé àwọn afáwà فأقم وجهك للدين حنيفا فطرة الله afọlọ́n kìí التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون ولكن أكثر الناس لا يعلمون mo lérò pé àwọn jàmáà ń tẹ̀lé mi Ọlọ́run ní akọjú sẹ́sìn tán yányán ó wá ní agúnrí kúrò níbi ìbàjẹ́ a wá ṣàlàyé pé kéèyàn kọjú sẹ́sìn tán yányán zahabun ilal haqq bó bá ti kọjú sẹ́sìn tán yányán ó fèsì òdodo nu wàdàhábù ilal haqqi mailun anil batil bẹ́ẹ̀ bá ti dojú kẹsìn tán yányán ó ti kọ̀yìn sí bàjẹ́ nu Ọlọ́run tún wá ní wípé ẹ kọjú sẹ́sìn ẹ gúnrí kúrò níbi ìbàjẹ́ tahsilu alhasilu nu ẹlẹ́ẹ̀kejì nu gbogbo oyè ní sinna. فأقم وجهك للدين حنيفا فطرة الله فأقم وجهك للدين حنيفا فطرة الله. ṣé a ti dé aláwọ̀kọ́ ni taqyidu à ń bọ̀ wá bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni tahsilu hasilin à ń bọ̀ wá bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run tún wá pè wá lákìíyèsí pé bá a ti ní ẹ kọjú sẹ́sìn tá a ní ẹ kọ̀yìn sí bàjẹ́ kìí ṣe ní tí ó ní í láfa fitratallah eléyìí ni nature Ọlọ́run ọba tọ́lọ́run ọba dá ẹ̀yin ènìyàn lé lórí nature ni tọ́lọ́run ọba dá ẹ̀yin lé lórí Ọlọ́run sì wá ní la tabdila li khalqillah nature yóò lè yí èyí tí ó wá jẹ́ kẹta tá a tún fi kún òun ni pé al-khitabu lin-nabi anabi lọ́lọ́run ọba dojú ọ̀rọ̀ kọ anabi tí ò ní ṣe bàjẹ́ anabi tí ó gbẹ́sìn mú ṣinṣin tọ́lọ́n tó wá ń sọ fún pé dojú kẹsìn gbá mú ṣinṣin kọ wá kọ̀yìn sí bàjẹ́ mo ti yà á sọ́nà mẹ́ta báwọn kí n wá túra mi lẹ̀ lọ́kọ̀ọ̀kan. فأقم وجهك للدين حنيفا فطرة الله فأقم وجهك للدين حنيفا فطرة الله. alákọ̀ọ́kọ́ ẹ dákun torí Ọlọ́run kíjò fa'aqim فأقم وجهك للدين حنيفا فطرة الله. ìjókòó bàbá làwà fa. فأقم وجهك للدين حنيفا فطرة الله. سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله gbogbo jama Ansarul Islam astaghfir gbogbo àwọn àdàbíyà lápapọ̀ à ń kí bàbá wa alájẹ́ àgbà tó ní àlékún okun ara àlékún àlàáfíà ọlọ́mọ́sàbà ṣe fún bàbá tó ní walhamdulillah ọlọ́mọdé tó ní mọ́ wọn lọ́wọ́ ìdáyà ọlọ́run tí bàbá lò ọlọ́run mọ́sàbà wa ṣe fún bàbá tó ní la ilaha illallah astaghfirullah
لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله lọ́la insha Allah wá sí ọjà wà lọ́la wá sí Ansari Islam lọ́jà lọ́la. alhamdulillah ọlọ́run abi abọ́lá nẹ́bí Muhammad bẹ́ẹ̀ bàbá alájà àgbà tàná ọlọ́run mọ́sà bá wa kẹ́ wọn bá wa kẹ́ bàbá wa àkọ́kọ́. walhamdulillah astaghfirullah wọ́n ní ká jókòó la ilaha illallah wọ́n ní àjòkó fa aqimu wajhaka فاقم وجهك للدين حنيفا فطرة الله bá délẹ̀ bẹ́ẹ̀ bá délẹ̀ التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله ilé bàbá ọlọ́mọ jọ da oró láéláéláé. alhamdulillah ilé bàbá alájà gbà ọlọ́mọ jọ di tàbú láéláéláé. àpadà sí gbà àpadà sí gbà ọlọ́mọ jọ wọlé alájà gbà. ilé àfa gbà ọlọ́mọ jọ di tàbú ọlọ́mọ jọ da oró. la ilaha illallah bàbá wa tó ní àlékún ẹ̀mí gúngùn àlékún àlàáfíà ọlọ́mọ sábà wá ṣe fún wọn. àlàáfíà tinú egun tinú lòlódùn tinú ọpọlọ tinú ẹ̀jẹ̀ tinú ojú oorun ti fètèfètè ọlọ́run mọ́sà bá wa ṣe fún bàbá wa tó ní gbogbo àwọn ìyàwó ẹlọ́gbẹ́ já sí arábí fún bàbá ọlọ́run járí bàbá pẹ́ o ọlọ́run bàbá kí gbogbo ẹ̀yin ìyá wa wọ́n lè ṣe bàbá àbúṣe rí fún náà kí bàbá wa lájẹ́ àgbà bàbá alájẹ́ àgbà kí gbogbo àwọn lẹ́yìn ìyá wa wọ́n lè ṣe ọlọ́wọ́ ní dáyín dára yóò ẹ̀sìn bá bàbá sàdéhùn ẹ̀sìn padà ọlọ́wọ́ ní padà lẹ́yìn èyí náà ìyá wa ní sẹ́ńtà tòní ọlọ́wọ́ jẹ́ ìdàgbé náà pẹ́ ọlọ́wọ́ bá wa kẹ́yà sẹ́ńtà tàná gbogbo ẹ̀yin ìyá wa lápapọ̀ àwọn ìyá wa ní woman week gbogbo ẹ̀yin ìyá wa youth week gbogbo àwọn bàbá wa Ansari Islam ti lọ pàdé bàbá wa lájẹ́ àgbà àlékún okó ara àlékún àlàáfíà ọlọ́mọdé àbáwá ṣe fún bàbá ọlọ́jì ẹ̀dàyè náà pẹ́ ọlọ́mọ da yín lára yóò ọlọ́mọ sọ̀rọ̀ yín látòdì jẹ́ ọlọ́mọ padà lẹ́yìn yín ọlá la ilaha illallah ọlá àtẹ́bí lọ́dọ̀ ọlọ́run àlékún okó ara àlékún àlàáfíà ọlọ́mọdé àbáwá ṣe fún bàbá wa tòní ọlọ́mọ da yín lára yín ọlá alájẹ́ àgbà ọlá àfá àgbà ọlá àtẹ́bí wa Muhammad subhanallah gbogbo àwọn ìyá wa bàbá kí gbogbo àwọn ìyá wa ọlọ́wọ́ ṣe o ọlọ́wọ́ ṣe ilé alájà kò ní dìtàkù láéláé ìmọ́lẹ̀ ni ọlọ́wọ́ ní sọ́dọ̀ kòkò láéláé bàbá wa tò ní ẹgbàyè náà pẹ́ bísí àti wal àfíà ọlọ́wọ́ ṣe bẹ̀ fún bàbá ọlá la ilaha illallah jaddadallahu illallah subhanallah gbogbo àwọn jàmáà Ansari Islam kí bàbá tó ní wọ́n kí bàbá wa lájẹ́ àgbà àlékún okó ara àlékún àlàáfíà mọ́ta bá wa ṣe fún bàbá wa tó ní ọlọ́wọ́ ní dàyí láàbù ẹ̀ sì ní ráre láyè náà kò ní fi yín lẹ̀ ní pẹ̀kúpọ̀ kan gbogbo àwọn bàbá wa bàbá wa Mágàjí olówó wọ́n kí bàbá wa lájẹ́ àgbà bàbá wa Abu Sharif wọ́n kí bàbá wa lájẹ́ àgbà
àfa àwọn oníwàásí ilaha illallah subhanallah ọ̀gá mi alhamdulillah èsì tó múra tó lè àdàbíyà àfa àwọn àdìgbòlá gbogbo ambition board wọ́n kí wọn bàbá wa chairman wa kòkòrò kọ̀ọ̀kan chairman wa ní Ìlọrin branch gbogbo àwọn mẹ́mbà wọn bàbá wa lálùbọ́sà bàbá ìmáàmù Ọládélé Sàkẹ́lẹ́ gbogbo àwọn jàmáà wa Ansar Islam kí bàbá astaghfirullah ọlọ́wọ́ ṣe o ọlọ́wọ́ ṣe alhamdulillah ilé alájá àgbà kò ní dáhóró láíláíláíláí la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah gbogbo ẹ̀yin ìyá wa bàbá lọ́lọ́wọ́ dúpẹ́ fún yín wọ́n tọ́ fẹ́ kò ní dáyé dára yín ètò òsì ní dàrú ìyá wa sẹ́ta tó ní ẹgbẹ́ àyè náà pẹ́ bàbá wa nífọ̀ ọlọ́dán wọ́n kí bàbá gbogbo àwọn bàbá wa bàbá wa jọ sí sáyé subhanallah alhamdulillah astaghfirullah gbogbo àwọn àlejò wa wọ́n ṣàdúrà ọ̀kan bá a ṣe máa ṣe lọ́dọọdún fún gbogbo àwọn bàbá náà Ansar Islam tí wọ́n ti lọ. Bàbá wa Pòfẹ́sọ̀ KK Alhaji Àgbà. Bàbá Alhaji Àgbà ní kó kálukú òjòkó láyé rẹ̀. Bẹ́ẹ̀ ká dákun torí Ọlọ́run ká fi àyè lẹ̀ níbẹ̀ òun ti pọ̀. Ẹ dákun bàbá ti ń kí wa bàbá ń kí wa bí táwa ń. Ẹ dákun ká jòkó ká máa wò wọ́n. Ẹ dákun ẹjẹ́ fàyè lẹ̀ fún bàbá torí Ọlọ́run. Ọlọ́run ò ní dóoru mọ́ wa. Ẹ dákun ẹjẹ́ kátẹ́gùn ẹjẹ́ gbatẹ́gùn láyè fún bàbá. Ẹ dákun ẹjẹ́ gbatẹ́gùn láyè fún bàbá torí Ọlọ́run. Ẹ ṣé Ọlọ́run ó dúpẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Subhanallah. Bàbá Pòfẹ́sọ̀ KK wá sí wà lọ́la insha Allah lọ́jà bàbá wa Pòfẹ́sọ̀ KK gbogbo àwọn ọmọ bàbá wọn lọ kí bàbá ẹ dákun ẹ jẹ́ àfàyè ilẹ̀ torí Ọlọ́run afàdábì bẹ̀ wá ẹ dákun tọ́ bàbá wa my lord ti bàbá wa Alhaji Àgbà gbogbo àwa ẹ̀jẹ̀ Alhaji Àgbà wọn lọ kí bàbá ẹ dákun ẹ jẹ́ àfàyè ilẹ̀ torí Ọlọ́run Sheikh Muslimuddin fa'akim wajhaka lid-din hanifan fitrata Allah akíwọlé àwọn bàbá allati fatara an-nasa عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون ولكن أكثر الناس لا يعلمون. akíwọlé bàbá a ti ṣàdúà fún wọn kí wọ́n tó dé bàbá wọlé wọ́n tó kọ́ àlùbáríkà wáyé yìí àbí Ọlọ́run ọba nínú ọlá rẹ̀ abẹ́ pẹ̀lú ìjọ kan rẹ̀ bàbá wa tẹ ní àlékún àláfíà ara Ọlọ́run kó tó bá ṣe fún wọn sí Amina. Àlékún tọ́sọ́nà Ọlọ́run kó tún bá ṣe fún wọn sí. Àmín. Ọlọ́run kó wá gùn wọ́n lẹ́mìí lọ́pọ̀lọpọ̀. Àmín. Ọlọ́run ọba àbíọ́ bàbá tè ní àfilé ọlọ́wọ́. Ọlọ́run bá mójútó wọn. Àmín. Ọlọ́run máa bá wa kọ́ wọn máa ṣe. Àmín. Ọlọ́run mẹ́jẹ̀ sì wí. Àmín. Ọlọ́run mẹ́jẹ̀ sì sọ. Àmín. Ọlọ́run mẹ́jẹ̀ sì ṣe. Àmín. Ìrẹ́ Ọlọ́run ọba gbogbo ìgbésẹ̀ tí wọ́n máa gbé ìrẹ́ ni wọ́n máa darí wọn. Àmín. Ọlọ́run ọba ìrẹ́ ni wọ́n máa bá wa gáìdì wọn. Àmín. Ìrẹ́ ni wọ́n máa bá wa tọ́ wọn sọ́nà.
Àmín. ọ̀la àmìnà. Àmín. Bàbá wọlé pẹ̀lú bàbá global missioner. Adamallahu hayatahum. Fún àwọn tí wọ́n jẹ́jẹ́ bàbá. Adamallahu hayatahum. Abẹ́lọ́hun kó tún bá wa ṣàánú gbogbo yín sí o. Àmín. Kó tún lé yín kún ní kẹrẹ̀. Àmín. Àfáà Muslihuddin bàbá ti fún wa ń yọ̀dá. Fa'aqim wajhaka. فأقم وجهك للدين حنيفا فطرة الله فأقم وجهك للدين حنيفا فطرة الله. Ibi abáadé táwọn bàbá fi wọlé òun ni kí bàbá fẹ́ jẹ́ káyé dáa gbogbo wàhálà lọ́tún lósì gbogbo tí ó dùn méjì tà ń gbọ́ gbogbo ìfúnpinpin tó báyé yìí bàbá fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀ sísẹ̀ kó kásẹ̀ nílẹ̀ ká mẹ́rin mọ́ àfi ká padà sórí nature tọ́lọ́wọ́n bá gbé wa sí òun ò change nature lójú òun máa bẹ dáadáa òṣùpá ò change nature lójú kóṣùpá máa bẹ dáadáa gbogbo ń tẹ́ bá rí tó bá wà dáadáa yasiru ala nahjin lahibin la yakhtal orin ojú ọ̀nà tọ́lọ́wọ́n ọba ní orin ní òfíìsì rìn àmọ́ngbà táwọn ọmọ ènìyàn tá ti kúrò lórí tọ́lọ́wọ́n ọba ní àmẹ́rin ló já sí rìn lọ́lọ́wọ́n ọba fi wá ń dá wa padà ọwá ní fa'aqim wajhaka lid-dini hanifa فأقم وجهك للدين حنيفا فطرة الله فأقم وجهك للدين حنيفا فطرة الله. ọlọ́run ní ìrẹ́ ànẹ́bì gbogbo ẹ̀yin àlùmọ̀ ànẹ́bì ẹ̀dájú kwẹ́sìn aqbilu ala dinikum bil kulliyah dojú kwẹ́sìn tanyanya gbogbo ntọ́lọ́wọ́n ọba fún yín ni ẹ fi dojú kwẹ́sìn bẹ́ẹ̀ bá dojú kwẹ́sìn yẹn ẹ jẹ́ ó máa jẹ́ pé ẹ wà níṣesí ẹni tí ó gún rí kúrò níbi ìbàjẹ́ àṣàlàyé fúnra wa pé bọ́lọ̀mbá ní adójú kẹsì tányányá tẹ̀kì ìdú túnkún ọlọ́run ọba àrọ́dà an yukhaffifa wat'ata taklif gbígbóná tí ó gbóná máa wá pé ká dojú kẹsì pẹ̀lú gbogbo tó wọn ọlọ́run ọba fún wa ó lè lè lára wa ọlọ́run tètè wá dé pé ń tá a fi ní ẹsẹ̀ bẹ́ẹ̀ ni pé ń tí ò fi ní lè lára ń jàre òun ni pé hanifan ẹ fi gún rí kúrò níbi ìbàjẹ́ kò sí ẹni tí wọ́n tú ọkàn rẹ̀ pé tó fẹ́ gún wíkò ń bí ìbàjẹ́ tí ò ní nínà bí ó bá wá lè lára wa láti kẹjí sẹ́sìn káwọ pé níbi kíkọjú sí ẹ̀sìn ibẹ̀ ni ìṣòro owó ti tán Muslihuddin فأقم وجهك للدين حنيفا فطرة الله فأقم وجهك للدين حنيفا فطرة الله. ọlọ́run ní ká kọjú sẹ́sìn tàbá lọ wọ́ àrí pé ń tẹ́sìn gbé wá òun ni pé wala taqtulu anfusakum ẹ̀sìn ló gbé wá pé ẹ má para yín bó bá já sí pẹ́sìn òun la gbámú ni à ń pààyàn lọ́tún lósì yìí yóò dínkù ìbàjẹ́ ńlọ́nu kèésì ìsẹni tó mọ́bẹ̀ lọ́wọ́ tó dúyàn nìkan lẹni tó pààyàn gbogbo ẹni tó fẹ́ tajà tí òun tó wá wọn lọ́wọ́n gógó abójì táà ó fi kó nira báwọn kan ọpa wọn ni àìmẹ́yẹ èèyàn ni ó sì kú tẹ̀lé wọn gbàtán bá ra lọ́wọ́n gbogbo wọlé wọ́n gbé fáwọn fámílì náà ni pé ẹjẹ́ ẹnu ń tarí nì àwọn fámílì náà wà jẹ́ bẹ́ẹ̀ ọmọ tó wọ́n bá lójú kòkòrò wọ́n wá wò pé kò tó yóò máa wá lè jalè ìwọ tó wọ́n ọjà ló bí ó lè àwọn nǹkan tí wọ́n bàjẹ́ látara ọmọ òun. فأقم وجهك للدين حنيفا فطرة الله. ẹ̀sìn ló gbé wá ẹ̀sìn. فأقم وجهك للدين حنيفا فطرة الله. ọlọ́ni ẹja kọjú sẹ́sìn ẹ̀sìn ló ní a máa ṣàbòsí gbogbo tí ò da ẹ̀sìn ló ní a gbé jùlẹ̀ lópin ìgbà tá a bá ti wá kọjú sẹ́sìn tá a dì í mú ṣinṣin ẹ̀sìn ni a máa ṣẹbọ ẹ̀sìn ni a máa jalè ẹ̀sìn ni a máa para wa ẹ̀sìn ni a máa ṣe jàmbá ẹ̀sìn ni ká máa ṣe dọ́gbadọ́gba ẹ̀sìn ni a máa ṣe déédé
ẹ̀sìn ní gbogbo tí kálukú bá ṣe kó dáa gbogbo ń tẹ̀sìn gbé wáyé lópin ìgbà tá a bá ti dì í mú ṣinṣinṣin dhahabna ila al-haq akọjú sódodo nù bá a bá ti wá kọjú sódodo ìntòkù náà ni pé agunrípo ń bi ìbàjẹ́ gbogbo ló wà dà. فحكم وجهك للدين حنيفا فطرة الله. ọlọ́ni bá ti wá ní ẹ ṣeun gbogbo ń tẹ̀sìn gbé wá tó ní ká ṣe ọlọ́wọ́n bá ní fitrata Allah eléyìí náà nature òun là dámọ́ tọ́lọ́wọ́n ọba dámọ́ wa òun ni ń tá tẹ̀lé táyé ó fi dá gbogbo àwọn àlùmọ̀ nẹ́bì tá a wà ń bílẹ̀ ní bá a bá fẹ́ tún ayé ṣe tá a sì fẹ́ yẹ kí gbogbo ẹ̀ dá tá a fẹ́ jẹ́ kí gbogbo ìbàjẹ́ kó kásẹ̀ ńlẹ̀ àfi ká padà sórí nature ọlọ́run wá ròyìn nature yìí pé fatara an-nasa alayha ọlọ́run gbé wa borí nature ni nature ẹsẹ̀ tí ó lè fọ́mọ nìyẹn láti ṣe ó ní fatara an-nasa alayha àwà lókè nature ni gbogbo ń tọ́lọ̀ ní a ṣe pé ẹ má pààyàn ẹ má ṣe dáadáa òun náà nature kò lè ní wàhálà. التي فطر الناس عليها لا تبديل لخلق الله. ọlọ́ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá dúró ti nature tẹ́ wà lórí ìlànà tọ́lọ́n tà nẹ́bì tẹ́ ń ṣe tọ́lọ́n ní a máa ṣe tẹ́ ń tọ́ bá nẹ́bì tí ní a máa tọ̀ ẹ fẹ̀mí balẹ̀ ojú ọ̀nà lẹ́wà ojú ọ̀nà tí ó sì ṣe change ni kò ṣe yí kódà dhalika dinul qayyim eléyìí ń gẹ́gẹ́ lẹ́sìn gbogbo ẹni tí bá wá ń ṣe tọ́lọ́wọ́n ọbọ̀ òfẹ́ ọlọ́ni walakinna akthara an-nasi la ya'lam àwọn èèyàn mọ̀ ní. walakinna akthara an-nasi la ya'lamun. ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ba ayé jẹ́. walakinna akthara an-nasi la ya'lamun. gbogbo ẹni tí ìwọ tó báyé jẹ́ ìwọ tó balẹ̀ jẹ́ ìwọ tó fànira tó fà wá bá wàlúmà nẹ́bì máa rántí o gbogbo ìwọ tó bá fẹ́ fa ìnira wá bá lúmà nẹ́bì yìí gbogbo ìwọ tó bá balẹ̀ yìí jẹ́ máa rántí so kápá láti pé kó o má kú bó o bá ti kápá kó o má kú máa balẹ̀ jẹ́ nínú zuhudiyya abil atariya ó ní gbogbo owó tó balẹ̀ jẹ́ jẹ́ ń ṣe wá sí fún ọ gbogbo owó tó kó nira báwọn èèyàn jẹ́ ń ṣe wá sí fún ọ bó bá ti rọ̀ ọlọ́run kó rí nǹkan kan kọ́ ló di ìsọ́tò òfin ní kú máa balẹ̀ jọ lọ. أبنيت دون الموت حصنا فأخذت منه بذاك أمنا أبنيت دون الموت حصنا فأخذت منه بذاك أمنا. gbogbo ọwọ́ tó kó ìnira bọ́mọlá kejì gbogbo ọwọ́ tó fà á tí gbogbo ayé fi ń gbóná báyìí máa rántí so kápá kó kọ́ nǹkan kan ló di ìsọ́ tí ó sọ lọ́wọ́ ọkú bó o bá kápá bẹ́ẹ̀ máa ṣe gbogbo aburú tó bá ṣe lọ. لتبدلن غمرة الدنيا بذار الأرض بطنا لتبدلن غمرة الدنيا بذار الأرض بطنا فلقد رأيت معاشرا طهنتهم الأيام طهنا ما زالت الأيام تفني على قرنا فقرنا. kí n kó jọ lẹ́ẹ̀kan náà ntí bàbá ní wí fún gbogbo àwọn àlùmọ̀ nẹ́bì tá a wà níbi. sallallahu alayhi wa sallam. bàbá fẹ́ kábàjẹ́ ńlẹ̀ ẹjẹ́ padà sórí àdámọ́tọ́lọ́ ń dámọ́ wa. bàbá ti ṣe yíhun gbogbo ntí ń jẹ́ bàjẹ́ yóò sì ká ńlẹ̀. a máa lọ sọ́dọ̀ àwọn bàbá àmọ́ ká tó lọ àdúrà ń bẹ táwọn bàbá ń gbé sí mi létí pé a ṣe fáwọn jàmáà wa Ansarul Islam tó ti lọ gbogbo wa la sì fẹ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn àgbàlagbà àmọ́ gẹ́gẹ́ bí aládàádáa tá a mọ̀mọ̀ wá láàyè yìí bá a ti ran iṣẹ́ bàbá lọ́wọ́ tá a ran sí Ọlọ́run lọ́wọ́ ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀ nítorí ààyè yìí wà fún kó tún nǹkan ṣe ni nínú táàyè yìí fi wá ń tún nǹkan ṣe òun ni tọrọ kọ́bọ̀ tá a fi ń dá sí tọ́lọ́run tìrọ̀lẹ́ yìí ni ẹ dákun ẹ jẹ́ á ṣe bẹ́ẹ̀